tí gbọ́ pé ọ̀rẹ́ lọ da ìtọ̀ sórí ajé ọ̀rẹ́ rẹ̀ nítorí pé inú ń bí ẹ sí ọ̀rẹ́ rẹ̀. Ó mọ̀ ṣe o. Arábìnrin kan ló sọ̀rọ̀ yìí fún mi. Ó ní kí n bóun sọ̀rọ̀ jáde káwọn ọmọ Nàìjíríà ò fi ṣe àríkọ́gbọ́n. Ìtàn yìí kì í ṣe ìtàn àgbélẹ̀rọ. Àwọn tó bá ti mọ̀ mí mọ̀ pé wọn ò kì í sọ ìtàn àgbélẹ̀rọ. Ẹ káàbọ̀ sórí ètò Gbẹ̀yìntàn Reality Show. Ẹ wá nǹkan fìdílé. Ẹ jẹ́jẹ́ máa fetí gbéyàwó ọ̀rọ̀. Arábìnrin sọ wípé ní nǹkan bíi ọdún 6 sẹ́yìn ní nǹkan ìṣẹ̀lẹ̀ sóhun. Ó ní Ọlọ́run gbà fóun òun rọ́wọ́ mú lọ sẹ́nu. Kó tó dì bẹ́ẹ̀ ọ̀rẹ́ ẹ̀hún yìí àwọn jọ sí secondary school kan náà ni. Polytechnic tóun lọ Lagos State Polytechnic àwọn jọ lọ ni. Kódà nígbà tóun fẹ́ ṣe HND òun tí ò sí owó full time tóun ṣe PT òun tún fọ́ọ̀sì ọ̀rẹ́ àwọn tún jọ lọ ni. Nígbà tó yá ẹ mọ̀ pé ogún ọmọdé kò lè ṣeré fógún ọdún. Oníkàlùkù bá bí tiẹ̀ lọ kò gbébi táwọn ń gbé mọ́. Ó ní opó lòun ìyá àwọn ò lówó lọ́wọ́ òun struggle ránra àwọn nílé ìwé ni. Òun ni third born lóòótọ́. Ìgbà táwọn ẹ̀gbọ́n òun ọkùnrin méjèèjì ti fẹ́ yàwó wọ́n tètè fóbìnrin lóyún. Ṣé tí wọ́n ti ìbọ́yàwó tí wọ́n náà fẹ́ wá bọ́ àwọn. Ó là ń ti ṣeun bọ́rọ̀ ṣe rí nìyẹn. Òun lòun fèsì gbésí ayé òun sì lábúrò méjì lẹ́yìn. Ìyá àwọn mójútó àwọn yẹn ó ń tọ́jú wọn lọ. Ó ní ibi iṣẹ́ kan tóun lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ìkan náà àwọn ọ̀gá àwọn travel out bó ṣe gbóhùn sípò ọ̀gá nìyẹn. Òun ò tiẹ̀ tí ì di ọ̀gá. Òun máa àti iṣẹ́ tó ọ̀gá yẹn ṣe òun bá ń ṣe torí pé nígbà tó ga ẹwà ń bẹ̀ náà wọ́n máa fọwọ́ ọ̀hún sí i bójú pé òun mọ̀ nípa ẹ̀ nìyẹn. Ọ̀n bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ yẹn lọ ó lóun sì gbàbẹ̀ ó bùn kó òun bẹ̀. Ó ní níbi iṣẹ́ àwọn náà ni wọ́n sọ pé ẹni tó fẹ́ ra fóònù o fẹ́ ra oríṣiríṣi kó àkó fẹ́ ra lẹ̀ wàá rà wà mọ̀ sanwó ọmọ ayọ̀wò yẹn nù sálárì ẹ̀ ó ní bò ń ṣe ra lẹ̀ tí gbòòrò ìlú Èkó nù kọ́ńpìlì àwọn náà lówó báwọn ṣe ń bẹ̀. Ìgbà tó yá díẹ̀ òun wá di pátínà pẹ̀lú kọ́ńpìlì àwọn tí pé nǹkan tó ń tẹ kọ́ńpìlì àwọn òun gbà jáde òun tà. Ó ní tó ń pàdé ọ̀rẹ́ òun yìí ó ti ẹ̀ pé wípé òun ti wà lẹ́kọ̀ọ́ kí ló ṣẹlẹ̀ òun àtọkọ òun jà àwọn ò fẹ́ ra mọ́. Ó ló sì ti bímọ méjì kí ló tẹ̀ ń jà tẹ̀ ẹ̀ fẹ́ ra mọ́ òun ò sì tí ì máa rí tòun ẹni tóun fẹ́ disappoint òun so òun ò tí ì máa rí òun sáà fẹ́ ṣiṣẹ́ òun girigiri òun ò tí ì bímọ. Ó lóun ní kò sí wàhálà ó lóun wá sójú ọ̀bọ̀ òun láàárọ̀ òun filẹ̀ síbẹ̀. Wọ́n ní nìkan bí ọdún mélòó kan náà ní kò ń lọ ṣe ajé ó lóun dẹ̀ ṣe ajé yẹn. Ó ní ṣọ́ọ̀bù òun iwájú ilé òun ló wà ilé òun náà ní Èkó ló wà o àmọ́ ṣọ́ọ̀bù òun wà níwájú ilé òun àdúgbò náà ti ń develop díẹ̀. Ṣáìdì Ẹ̀pẹ́ yẹn ni ṣàìpé Lagos State ni ó ní ìbẹ̀dí ilé òun wà kò ṣọ́ọ̀bù òun. Ó nígbà tó máa ń dúró ní òkè tó fi máa ń wà yìí ìwọ ò ṣe máa ń lo yàrá kan lọ́dọ̀ òun ó dà ti ṣe nǹkan tóun ṣe nù wo. Ó ní oṣù káwọn ọmọ ẹ̀ wá ó ń lọ school òun ní òkò ní wọn bá mi dó ṣọ́ọ̀bù lásán dé ń bẹ́ẹ̀ wá iṣẹ́ tó fẹ́ rajà wọ́n máa ń pè òun tó bá ti ṣọ́ọ̀bù òun lè wá fi kíìtì géètì wà ń bẹ̀ tó bá ti fẹ́ rajà wọ́n máa pe òun wípé wọ́n àpò lórí fóònù àwọn oníṣọ́ọ̀bù ẹgbẹ́ òun oníṣọ́ọ̀bù ọ̀tún wọ́n máa ń bá òun tà kó má wọrí kó máa lọ ibiṣẹ́ tiẹ̀. Ló bá ní kò sí wàhálà kó bóun wáṣẹ́ ó lóun ṣe bá wáṣẹ́ tó sílẹ̀ ilé epo kan ló fi ń ṣe mọ́níjà ilé epo náà ó ní ilé òun ló ń gbé. Ó náà kọ́ rí wípé òótọ́ olùṣọ́ ìyá àdúrà kérúbù níyà òun. Ó ní àmọ́ ìyá òun kò lòdì sí ìṣẹ̀ṣe ìyá òun léwé àtegbò. Ìgbà tí wọ́n jíṣẹ́ kí níyẹn fún kò lọ ṣáájú gan ìyá òun ló sọ pé òkè àwọn ní èèyàn kan táwọn jọ máa ń sọ̀rọ̀ pé ó mọ̀ nípa kínní ló fi wọn ó jẹ́ òun ṣe òun dẹ̀ gbé sínú ilé. Ó lóun ò fi bò kóun fẹ́ ṣàdúrà síbẹ̀ gan tọ́lẹ̀ máa tó sòun máa ṣe
òun máa ṣàdúrà sí òun máa lọ tó bá òun bọ́ gan tó bá pè tí bá mú sweet wá àwọn àtàwọn ọmọ rẹ̀ àtó wọn ìwọ̀n jọ ńlá ni ó ní bó ṣe yí bìrì nìyẹn òun kàn rí wípé ìjọ náà tóun dé òun ṣí òun tóun gbọ́ níbẹ̀ tó bá tiẹ̀ kó bí àwọn nǹkan tó wà nù ajé yìí ló ń rùn báyìí ni ó ní bó ṣe máa bọ̀ òun yìí lágbára ṣé àwọn mọ́tò lé ni ó ní àwọn ọmọ ẹ̀ kò sùn yàrá òun òun ò kí tilẹ̀ kò yàrá òun o òun tì í ó lókọ̀ pẹ̀ díẹ̀ ó ní rí pé tó bá pàtó já tó bá fún oúnjẹ sínú ajé yìí ò ní jẹun mọ́ ó yé àwọn tó yẹ kó yé ó ní ó sáré pé gbogbo kí ló ń ṣẹlẹ̀ nínú ilé yìí òun bá wò ó ní ó tó ṣe yẹn kò tó dúró mọ́ ń bẹ̀ ó tún ya fọ́tò kìíní òun ó tún fún bloggers pé kó tún sọ̀rọ̀ nípa ẹ̀ ọmọ ìyá àdúrà ìjókòó ló ń kọ̀ bá picture mọ́mí òun lọ online pẹ̀lú ajé òun lẹ́gbẹ̀ẹ́ wọn tó sọ pé ìyá àdúrà kìíní kọ ó lóun tó lọ sáré bá pé orí mi ò rí kìíní ni ó tó yàtọ̀ sí nǹkan báyìí a ní ó ga o àwọn èèyàn ṣá wọn náà ti ṣe òun nígbà tí wàhálà ìdé ọ̀rẹ́ òun kò sí nǹkan ó ní ó ṣàfẹ́ kó òun lọlẹ̀ ó fẹ́ pa òun gan ni òun kò rí pé níbi iṣẹ́ òun wàhálà kókò tí ẹ̀yẹ́ tí òun kò ọ̀nà tí ìgbà tó yẹ sọ pé ọjà tó ń kó lọ sódò òun bóyá ó ń lé sódò tó yẹ kó lọ sódò òun ni supplier tó bá lọ supply fún òun kọ́ lòun gbé lọ òun fún mọ́tò òun gbọ́jà lọ rí wọ́n jẹ́ wọn náà tó sọ pé I can do it I can be a distributor to my company bó ṣe ní kò fọ́ọ̀mù kan nìyẹn nínú distributor àti kò ń ṣiṣẹ́ ní company kò bá náà àfọ́ọ̀mù distributor ó náà ti ṣeun èsì ló yọ owó omi lọ́rọ̀ òun ìgbà tó yá tí ò sí kankan mọ́ ọ̀rẹ́ òun ìbá lọ pé oúnjẹ tí lóde kan nítòsí bẹ̀ ó ní lẹ́yìn ọdún 4 ló yẹ ṣe wàá bẹ òun ó ní mọ́mí òun ló kọ̀ pé òun jọ́kọ̀ pé lágbájá máa bọ́ ní ìsinísìní má bá mi láyìíká bá lọ bá wọn ó ní nǹkan tí ń change fóun o pé àwọn nǹkan tí ń change bẹ́ẹ̀ náà bọ́ ẹ mọ̀ kójú àpá kò jójú ara ó lóun bá lọ bá wọn láyìíká dàyẹ̀ ohun tẹ̀ tí lẹ́yìn tóun fẹ́ kódà àwọn tẹ̀ tí àwọn ti fẹ́ra àwọn ti wà nínú oyún ó lóun bá lọ síbẹ̀ ó bá ń bẹ̀ ló bá ní ọ̀rẹ́ ẹ̀ òní àyíbá ló wà ní mọ́mì ìgbàdé ibi kìíní kan ló bá ní ọ̀rẹ́ ẹ̀ ni ó fi wá bẹ́ẹ̀ kó o má bínú òun kí ló ṣẹlẹ̀ ló wá jẹ́wọ́ gbogbo tó ń ṣe pé ìtọ̀ lòun dà sí ajé yẹn ẹ̀yàn tó sọ pé kóun wọ́n omi kankan sílẹ̀ lẹ̀ wípé ó ń lo òògùn òun kó o tó dé ni mo ti ń ṣayé mi ó bá mi ń bẹ̀ ni má sọ pé wọ́n ní mò ń lo òògùn ẹ̀ mọ́ sọ̀rọ̀ mi sọ pé náà mi ń bí ẹ ó máa dá mọ̀ ẹ sì ṣe díẹ̀ nítorí Elédùmarè ó sì fẹ́ bá yí ọmọ làkejì ẹ jẹ́ síbẹ̀ ṣe léèrè ọ̀rẹ́ rẹ tímọ́tímọ́ ó ní àti ṣeun ó ní mo dáríjì ìjọ náà lọ́hùn o ó ní àmọ́ ọkàn mi ò súre fún rabọ̀ ẹ̀ ó ní ti bá rí nísìnyí ọṣẹ sódà ló ń tà èrò graduate ọṣẹ sódà òun ló ń tà ẹ jẹ́ bẹ̀rù Ọlọ́run gbogbo ṣèkàṣèkà tó o bá jáwọ́ ń bẹ̀ ọjọ́ kan bọ̀ tí káò gbogbo àṣebíṣebí tó o bá jáwọ́ bẹ̀ ọjọ́ kan bọ̀ tí bí ó bí ọ